Ó dájú pé orogún ọ̀tẹ̀ àti ìjà abẹ́lẹ̀ tó ń lọ láàrin àwọn ọba méjì tó tóbi jù nílẹ̀ Yorùbá, ìyẹn kábíyèsí àrólé Oòduà Ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀jájá the second àti kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́. Kò dájú pé ìjà orogún àti àgbà tó ń lọ láàrin wọn yóò wálẹ̀ ní ìgbàkúgbà sí àsìkò yìí o, pẹ̀lú ohun tó tún ṣẹlẹ̀ tó di ariwo èyí tí agbẹnusọ ní olóyè Moses Ọláfárè tó ṣe, èyí tó ti di ariwo àti ìjà lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé aró òrókò aró rẹ̀ di ẹni láàrin Ọọ̀ni àti Aláàfin lẹ́nu ọjọ́ mẹ́ta ìpàápàá látìgbà tí Aláàfin tó ti bú orí àlééfà lóṣù kẹrin ọdún yìí, tó sì jẹ́ pé èyí tó tún di wàhálà tí ó fa ìjà àgbà láàrin wọn ni bí Aláàfin Ọ̀yọ́ bó ṣe fẹ̀sùn kan Ọọ̀ni wípé ó fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ìlú Ìbàdàn ní olóyè Dọ̀tun Jibril Sànúsí tó ní iléeṣẹ́ rédíò Ìlàjì FM ní ìlú Ìbàdàn wípé ó fi bàbá náà jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá, tí Aláàfin Ọ̀yọ́ sì jẹ́ kó di mọ̀ wípé Ọọ̀ni ti kọjá ààyè ẹ̀ nítorí pé kò láṣẹ láti fi èèyàn jẹ oyè kan tó kọjá ìlú Ilé-Ifẹ̀ àti àwọn agbègbè ẹ̀, àti pé ọba kan ṣoṣo tó jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá òun ni Aláàfin, òun fún rẹ̀ òun sì ni ó láṣẹ láti fi àwọn èèyàn láti fi oyè tó kárí gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀rẹ́ ìlú mà di awuyewuye ńlá tó sì fa ìjà láàrin Aláàfin àti Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ṣá o, ìgbésẹ̀ tí agbẹnusọ Ọọ̀ni olóyè Moses Ọláfárè tó gbé ó mà tó ti di nǹkan èyí tó tún ti jẹ́ kí ìjà máa ṣẹ lórí ẹ̀rọ ayélujára. Kódà wọ́n ní láàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ náà kò bọ́ síbi tó dára lára wọn. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ó mà ní fídíò tí Moses Ọláfárè tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí níbi ayẹyẹ ọjọ́ bíi olóyè Gabriel Ìgbìnẹdìàn ti ìpínlẹ̀ Ẹdó tó ṣayẹyẹ ọjọ́ bí ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì kan, níbi tó ti ń gbé fọ́nrán kiri pé wọ́n yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́ ń bẹ̀ nítorí wọ́n ní kó sún kúrò níbi tó jókòó sí fún ọlọ́jọ́ bí, tó sì jẹ́ pé fọ́nrán fídíò tí Moses Ọláfárè lọ gbé síta lọ́sẹ̀ tá a wà nínú èyí ni pé wọ́n tún pọ́n Ọọ̀ni tí ò sí níbi ayẹyẹ náà lé ju Aláàfin Ọ̀yọ́ lọ. Nínú ibẹ̀ ìní àtọ́kùn ètò tó ń pè ní Master of Ceremony MC ni ló ti ń kí àwọn èèyàn pàtàkì tó wà níbẹ̀, tó sì jẹ́ pé Ọọ̀ni tí ò sí níbẹ̀ tó rán aṣojú lọ ìní àtọ́kùn ètò kọ́kọ́ ṣàpọ́nlé kó tó wá ṣàpọ́nlé Aláàfin. Fọ́nrán fídíò ni Moses Ọláfárè èèyàn agbẹnusọ Ọọ̀ni ló mà gbé síta tó fi ń ṣe yẹ̀yẹ́ wípé Ọọ̀ni tí ò sí níbẹ̀ wọ́n tó pọ́n lé ju Aláàfin tó wà níbẹ̀ lọ, tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wò pé ìgbésẹ̀ tí Moses Ọláfárè gbé yìí kò dùn mọ́ Aláàfin àti Ààfin Ọ̀yọ́ nínú, tá a sì gbọ́ pé àwọn ọmọ Ọ̀yọ́ náà àwọn náà wọ́n ti ń fún Moses Ọláfárè lésì lórí ẹ̀rọ ayélujára.